Ẹ̀yin olólùfẹ́ fíìmù Ìyá Ọkọ, ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù Ìyá Ọkọ. Ẹ má sọ pé mi ò sọ fún yín o, ẹ gbìyànjú láti wo apá kejì fíìmù Ìyá Ọkọ. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù Ìyá Ọkọ. Mo lérò pé púpọ̀ lára yín ti wo fíìmù Ìyá Ọkọ. Fún àwọn tí ò bá yìí ti wò, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà. Àpáta TV òun ló ṣò rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wo fíìmù Ìyá Ọkọ lórí YouTube. Lónìí a ó máa sọ̀rọ̀ nípa kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀ nínú fíìmù Ìyá Ọkọ. Nǹkan tí ẹ bá rò pé ó máa ṣẹlẹ̀ nínú fíìmù náà, ẹ gbìyànjú láti tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Kí ni ẹ rò pé ó máa ṣẹlẹ̀ ní apá kejì fíìmù Ìyá Ọkọ? Nǹkan tí ẹ bá rò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì fíìmù náà, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Fún àwọn tí ò bá ti wò, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà, ṣùgbọ́n fún àwọn tó ti wò, ẹ tẹ nǹkan tí ẹ bá rò pé ó máa padà ṣẹlẹ̀ ní apá kejì fíìmù náà, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú yín kò ní fọ́, etí yín kò ní di. Ó dìgbà.